ولا صنم ففينا شيوخ العلم والكرم أكرمكم الله. kò sọ́sà ńlọrin kò sójúbọ òòṣà nílọrin kò sí jíjọ́ òòṣà nílọrin tí wọ́n bá ń sọ̀rọ̀ orò èyí tí wọ́n ń ṣe nílẹ̀ wẹ́ẹ̀sì òòṣà ni ní tí wọ́n ń pè ní orò ọ̀mọ́ ni ní tí wọ́n bá ń pè lórò wọ́n máa ṣèdè fún un. ìjọ wo lẹ́wọ́ jíjọ́ wáyé lọ́rin tí wọ́n sọ pé ẹnìkan ọ̀gbọ́dọ̀ jáde rí kọ̀ wáyé lọ́rin rí ó dé ní. ẹlẹ́ẹ̀kejì wọ́n bá ní kíní kan jórò nílọrin ó láwọn tí ì ṣe é tọ ìwọ́tọ̀ wa lọ́rọ̀ ń bẹ́ lọ́rin nítorí akúnjẹ torí pé wọ́n nílò lè gbé márùn-ún bẹ̀ o. La ilaha illallah. bóyá sẹ̀mó ẹ̀fọn ní márùn-ún àfa yìí rìpọ́ọ̀tì márùn-ún náà nípa ọkọ̀ fún márùn-ún ẹ̀fún bisikíìtì márùn-ún. nígbà tí tiẹ̀ ti rún. àfa àwọn fi ń sọ̀rọ̀ oòrò nílọrin ọ̀ máa tún wá pè lóró ni. wọ́n fi sọ́ọ́lìkà yá dúkìtì rẹ̀ kọ̀sọ̀tàn ìkọ́dìrí àbáyìnà fìdí wàlíkìdàmì. Dr. Sharaf fúnra rẹ̀ gọ̀ nítorí pé ọmọ Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ọjọ́ orí òun tó sì mà lọ́rin wàláì bàbá òun gọ̀ pẹ̀lú ọjọ́ orí yẹn pẹ̀lú ọjọ́ orí òun sí lọ́rin àtàn gbọ́dọ̀ tàn bá bí yẹn sí Nàìjíríà tó sì jọ ọmọ Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ tí wọ́n gbọ́n pa lọ́rin. báyẹn gọ̀ èmi sì máa gbé wọn tẹ̀ náà ń bọ̀ ná yẹ́sẹ̀ sí mo ti máa gbé ọ̀tẹ̀. gbogbo tí ẹni tí bá ti ń sọ̀rọ̀ tó bá ṣe pé ayé ń gbọ́ mi ayé ń gbọ́ mi ayé ń gbọ́ mi ọ̀wọ́n jẹ́ ògùn ọ́ yóò padà débi àbùkù. La ilaha illallah. àti ń tọ́tọ́ lẹ́nu àfà àti ń tọ́tọ́ lẹ́nu àfà lóye ọmọ sọ bẹ́ẹ̀ ló ń sọ lẹ́kì bẹ́ẹ̀ máa mú mú ìyàwó yín ẹ máa mú mú ìyàwó yín bẹ́ẹ̀ làwọn ọ̀rọ̀ míì bẹ́ẹ̀ lọ́rọ̀ tó ti kú ọ̀dọ́ ọ̀rọ̀ wá àti tó ti dànù fàṣà. wọ́n fi sọ́ọ́lìkà yá dúkìtì rẹ̀ kọ̀sọ̀tàn. ọ̀ya bá a ma ní Yorùbá lẹ́bù má bàa dé lọ́rin lẹ́bù. ìkọ́dìrí àbáyìnà fìdí wàlíkìdàmì. àníkọ́ba ń dé kọ́ba àwọn bíi tí máa yẹ̀ yá àwọn àbálẹ̀ Yorùbá wọn. tó ní wọ́n jẹ mọ́fútí kódà wọ́n bá yà wọ́n jẹ mọ́fútá o. kọ́ba àmọ́ nílẹ̀ Yorùbá wọn. lọ́rin defamation ni kéèyàn sọ pé lọ́rin lóòsà kéèyàn sọ pé lọ́rin lóòrò dáàkọ̀ òòsà mẹ́ta tí ń bẹ ń lọ́rin. wọ́n wá wo àwọn ọmọ tí wọ́n ti mú dá kankan tí tẹ́bi ń pa àwọn wá ní òòrùn ń bẹ ń lọ́rin. ọmọ ojú ẹ̀sà jẹ̀ dákẹ́ fún ọmọ kẹ́mi bí èkó torí mi ò láìkí máa búyàn. àbá kò sí lọ́rin àṣàdá ní oníkásẹ̀yàwó gbogbo ń tà sí máa ṣe nínú ìyàwó wa nílọrin kò sí yìí tí ń já ọ̀dà ẹ̀jẹ̀ ń sọ nǹkan kan fún yín. gbogbo ń tà máa ṣe yìí tí wọ́n bá ṣe tí wọ́n ń pè lóró. àbáwá alájọ ọba àdìgbò mi kankan ò ní sẹ̀mí yín. àmín. gbogbo tí wọ́n bá ń ṣe tí wọ́n máa ń pè lóró ó ní tí wọ́n bá ṣe é tí máa ní repercussion. ní tí wọ́n bá ń pè ní orò àbí wọ́n bá ń pè ní àjẹbí àbóòsà kan ó ní tí wọ́n bá ṣe é tí máa ní repercussion. gbogbo àwọn ìyàwó tí wọ́n bá ṣe ìyàwó náà tó máa gbé ìyàwó sá etí ọba sá kí ni ó ṣe nǹkan kò ní ṣe. àbí ìyàwó tí wọ́n bá ń sọ wípé wọ́n ní ìyàwó eléyìí yóò ludẹ bọ́ bí ọba ludẹ kí ni yóò ṣe nǹkan kò ṣe wọ́n. àìsí sọ fún wọn pé bọ́ ọba ṣe o yóò rí báyìí o. àṣà ni báwọn lárúbá náà ti lásà lárúbá ní tí wọ́n wọ̀ lárúbá ní bí wọ́n ti soge lárúbá ní bí ìyàwó ti múra. gbogbo ọ̀nà kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan láyé ló lásà ló sì ní ló lásà wọn. àfà yìí kò sí lọ́rin. fi Ìlọrin kò wá bí tó wà lásánàmọ́ fàfi Ìlọrin shuyukhul ilmi wal karami. ẹni bá dàgbọ́ yé tó sì gbọ́n pẹ̀lú ọjọ́ orí dáadáa ni Allahu Akbar ó sì lágbọ́ yé tẹ́sìn tí ń sìn tó sì yé tó wà sí ti ń ṣe tó yé kí ẹ pé lùlọrin lèèyàn máa wá nàka àbùkù sí. Ìlọrin ṣe dọ́bà alhamdulillah dọ́bà tá à ń ṣe ń lọrin à ń gẹ̀ẹ́sì tọ̀ wọ́n tí wọ́n fi ń kí Ìlọrin tipẹ́ wọ́n ní ìlú tó tóbi tó yìí tí ò léegun ẹṣin léegun wọn ọkọ̀ lóru bẹ̀
èròǹgbà wọn pẹ̀lú pé ẹ̀sìn léegun wọn ò ní pé ẹ̀sìn gúngùn ni wọ́n bùkátà bẹ́lẹ̀ eégún ti bùkátà ìwé eégún. ọ̀ṣọ́ tẹ́lẹ̀ eégún máa ń ṣe fẹ́ẹ́gún wọn dípò káwọ́ ṣọ̀ṣọ́ fẹ́ẹ́gún ẹ̀sìn Ìlọrin máa ń ṣọ̀ṣọ́ fún. Bàbá yìí ọ̀ṣọ́ tẹ́lẹ̀ eégún ṣe fún eégún nílùú tiwọn o Ìlọrin o ẹ̀sìn ni wọ́n máa ń ṣọ̀ṣọ́ fún. Sọ nígbà tí Ìlọrin wá ń jẹ́ báwọn láti jẹ́ ètò òsì mọ̀ bẹ́ẹ̀ wọ́n á gbé kò sá bẹ́ẹ̀ lọ́rẹ̀ àmọ́ tá a bá wò dáadáa kò sí ìgbésẹ̀jọ́ wọn o. Ẹ̀yin ọmọ ọ̀sán tí ẹ̀ ń kókó bá àwọn àgbàlagbà ọwọ́ adélẹ̀ nísìnyí ojú kálukú já ọwọ́ adélẹ̀ nísìnyí síbẹ̀ ilẹ̀ ń sọ pé ẹlẹ́bọ̀lẹ̀ àfáàkínní ẹlẹ́bọ̀lẹ̀ àfáàkínní tẹ̀yìn náà ò ní proof. Ẹlẹ́bọ̀lẹ̀ àwọn àfáà wa ń lọrin ẹlẹ́bọ̀lẹ̀ àfáà wa ń lọrin àjẹpẹ́tà bá bí ó ti rí náà tó bá ipá àdéwájú ọlọ́run tó lọ bá mi yé pé fún proof àfáà lágbájá tó ọlọ́sẹ̀ bọ́ wá bí ọmọ ti rí náà nì. Ló délẹ̀ ní ìṣèlú kálukú náà yín náà wá ń já nígbà téèyàn lọ gbangba ayé tí wọ́n ń sọ pé kọ́ máa ju èmi tó sáwà ńlọrin ẹ̀yin náà wá ń dìfẹ́ǹdì ẹ̀ ní sí pé bẹ́ẹ̀ni bá wí báwọn bá ń kọ́lẹ̀ wí àwọn àbá àti ń gún ṣẹlẹ̀ ń sọ. Ẹ sọ pé àbá àti ń gún ẹ lára ẹlẹ́bọ gbogbo àbá àlọ́rin lẹ́wí. Àwọn tó gbẹ́bọ̀ wọ̀ lọ́rin àwọn àfáà yìí ni wọ́n jagun tí wọ́n pa ẹbọ ọ̀hún rẹ káwọ́ tó dáyé. Gbogbo olú tí ṣiṣẹ́ bọ ní agbègbè lọ́rin gbogbo wọn lẹ́bọ wọ́n ti parẹ́ yányán. Òde òun ìlà díìnì. Àwọn àkáwá ọmọ dẹ̀dẹ̀rìn ọwá ni wọ́n ń bọ sóbí ta ni ń bọ sóbí. Àbá ta ló bọ sóbí rí kódà gbọ́ pé wọ́n ń bọ wọn ọ̀bọ mọ́ rárá o. Kò sí nínú ìtàn sóbí bẹ́ẹ̀. Bàbá ni wọ́n jagun ẹ̀sìn wọ́n jagun kèfèrí pátápátá. Wọ́n fẹ̀mí wọn wọ́n fi dí ogun wọ́n fi hùtọ́ mi dúníyà wọ́n fa dùn ayé wọ́n fi ilẹ̀ wọ́n fi jagun pé kí ìlú yóò fi jẹ́ ìlú Islam láti gbà náà. Àbá láti gbà náà kọ̀ wá síjọ kèfèrí mọ́. A lè fẹ́ kù kárẹ́ ni tí kò ṣe tọ́lọ́hún dáadáa. Ọlọ́run ò sì fẹ́ nìkan wá sọ ẹnìkan lásìtà àlẹ́yìn mímọ̀ sọ ètí ẹ̀rù. Ọlọ́run jíṣẹ́ fún wọn a máa gbẹ́kọ̀ ọmọ wa sọ ọlọ́pàá lé wọn lérí o. Ṣùgbọ́n tó bá yẹ kí wọ́n sọ wípé ìtẹ́ẹ̀dì wá pè lọ́rin lẹ́lẹ́bọ òun ni àjọṣe ẹbọ àjọsìn pé wọ́n wá ní kìnnìkan tí wọ́n jọ ń sìn. Kí ló dé tẹ̀ ń bẹ́lù lọ́rin tó yìí? Kí ló dé tẹ̀ ń kẹ́fìn lọ́rin tó báyìí? Àfáà yìí kẹ́ àwa kọ́dà ṣe bẹ́ẹ̀. Ọba ìlú tiwa ń jẹ́ mùsùlùmí. Ìmáàmù wa ń jẹ́ mùsùlùmí. Gbogbo òjòyè ọba ń jẹ́ mùsùlùmí. Gbogbo àwọn olóyè lórígun mẹ́rẹ̀ẹ̀rin Ìlọrin ní gbogbo àgọ́ Ìlọrin wọ́n jẹ́ mùsùlùmí. Ẹbí wa ń jẹ́ mùsùlùmí. Bàbá wa ń jẹ́ mùsùlùmí. Bàbá wa ń jẹ́ mùsùlùmí. Bàbá wa ń jẹ́ mùsùlùmí. Bọ́lọ̀ ti ṣe fún lọ nínú. Wọ́n máa fọwọ́ rídù. Wọ́n máa ka bàbá márùn-ún bàbá mẹ́fà mùsùlùmí ní gbogbo wọn. Bàbá ka dákun bàbá yìí má jẹ́ kí wọ́n pọ̀. Bàbá ka bàbá àmọ̀ ka èmi mùsùlùmí bàbá kejì bàbá kẹta bàbá kẹrin bàbá karùn-ún bàbá kẹfà bàbá kejì títí. Nípele. Wọ́n jẹ́ mùsùlùmí. Kò síbẹ̀ lọ́dọ̀ tí àwa kọ́. Bọ́tí lóun ṣe wá sí ìlú sí bàbá wádìí àwọn tó bí ọ bóyá bàbá tó bí ọ nìkan ní mùsùlùmí. Nínú kíkìlẹ̀ ẹlẹ́kẹ̀jì kẹta kọ́mọ lọ já sẹ́lẹ̀ bọ̀. Àjọ yìí. Wọ́n máa fọwọ́ rídù. Èmi máa ń bá gbọ́ ọmọ Ìlọrin tí máa ń ṣe fáàrí èmi láìka ọmọ Ìlọrin káwá rárá lú mi káwá lọ́rin àjòyìn lọ àwa lọ́rin àìsẹ̀gbẹ́ yìí àfẹ́ni ó bá béèrè ọ̀rọ̀. Ẹni ó bá béèrè ọ̀rọ̀. Ẹni ó bá béèrè ọ̀rọ̀. Kírísítẹ́nì ìjọba lọ́rin rí kò sí ní ìjọba. Kèfèrí òsìjọba lọ́rin rí kò sí ní jẹ. Nítorí pé àtìrántí àwọn tí wọ́n máa jẹ́ lọ láéláé nínú ìsìláàmù ni wọ́n wà. Ọlọ́run máa ń pẹ̀lú yín. Wọ́n máa fọwọ́ rídù fi náà sùn àyà bùkẹ́ tó ìlà àwọn náà mọ̀ tọ́ṣẹ́mi. Afá yìí. Ọlọ́jà Ọlọ́run ní fi yín lẹ̀. Ọlọ́run ẹni ọlọ́dọ̀ Ọlọ́run. Ẹni ọ̀rọ̀ Ọlọ́run lọ́kọ́ kámi láti ọkọ̀ ìyàwó ń darí bọ̀ ọ̀dọ̀ rẹ̀.
àmọ́ mo fi yín òun lẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ti ń ṣiṣẹ́ lọ lórí ẹ̀. Àwọn ọmọ aráàlú tí wọ́n torí àtẹnujẹ ẹ̀rọ ẹ̀sùn tí ò yé wọn ẹ̀sìn tí ò yé ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n bá àwọn píríṣẹ̀sì kò sí tí dààmú ọ̀pọ̀lọpọ̀ ju mo fẹ́ hàn jẹ́ bẹ́ẹ̀ ni lọ mo fẹ́ hàn jẹ́ bẹ́ẹ̀ ni lọ mo là wá náà ti hàn sẹ́yìn lọ́lọ́run wá fẹ́ lò. Ọlọ́run rẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'in. Rabbi zidni ilma. Ọlọ́run rẹ̀ Ànábì Muhammad. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. Ọlọ́run rẹ̀ Ànábì ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. Ud'u ila sabili rabbika bil hikmati. Máa fi làákàyè, máa fi ọgbọ́n, máa fi pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba rẹ̀. Wal maw'izati al hasana. Máa fi wá àsìkò dáa, máa fi pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba rẹ̀. Àwọn bàbá wa, àwọn tó bí àwa, wo nǹkan ni. A fẹ́ ṣe wòlímà lọ́la. Àwa bẹ̀rẹ̀ lálẹ́ yìí, àwa bẹ̀rẹ̀ àìsùn wòlímà àṣà lọ́rin. Àwa bẹ̀rẹ̀ àìsùn wòlímà pẹ̀lú wáàsí. Bójó wákà náà la bá pè kò sí tí ọmọ àwùjọ àyọ̀rọ̀ Ànábì Muhammad náà lọ. Sallallahu alaihi wasallam. Àṣà lọ́rin. Kọ́mọ dá wákà kò sí tí bẹnu wákà ju wáàsí àtàdúrà lọ. Bó wákà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ wákà yóò yàn Ànábì yóò sì ṣe kìlọ̀. Yóò yàn Ànábì yóò sì ṣe kìlọ̀. Ìtì bẹnu wákà tó ń gbé àdá wákà lọ́rin. Allah. Tá a bá wá gbé bọ̀ tí ọba wá lọ́nà wákà yóò wá lọ́nà wá àti báyìí kí lẹ́yìn wọ́n ṣàìsùn ìyàwó. Allah. Tọ̀ ọ̀dà àti ẹ̀wá wò sùsùn wọn ní ọ̀dà ọba gbé àwọn bàdírì lápẹ̀ kí ló ní bàdírì ọmọ sí wọn mọ̀ dárúkọ Ọlọ́run. Ìtawà ìtọ́jẹ́ ìlànà tiwa nù táwọn bàbá fi ṣe ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana wá sí dáadáa káwọn bàbá tí wọ́n kọ́ wa nù. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. Bàbá wa dín lọ́nà àwọn abọ́síwájú àwọn àgbàlagbà. Àyà 7 Suratul Fatiha, àyà 5 nínú Suratul Baqara, òun ni wọ́n fi ṣe wòlímà. Allah. Ó dá mi lójú pé Ògbómọ̀ṣọ́ bá lọ ní lẹ́nu bẹ́ẹ̀. Akramakumullah. Wòlímà tẹ́ wọ́n ń ṣe lẹ́yìn náà máa ń ṣe wòlímà l'Ógbómọ̀ṣọ́ lónìí. Ìlọrin ní títí wòlímà tẹ́ wá kọ̀. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. Àfáà yìí. Akramakumullah. Nínú ìtàn nílẹ̀ Yorùbá, a gbọ́ pé àbárí pé sẹ́yìn ni wọ́n ti kọ́kọ́ kọ́ mọ́sálásí ní 17th century. Ní 18th century wọ́n kọ́ mọ́sálásí ní lọ́yọ̀ọ́. Ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ti kọ́ mọ́sálásí ṣáájú wa. Ìlọ́run ṣe lákàyèdè gbẹ̀gbọ́n. Bẹ́ẹ̀ ti kọ́ mọ́sálásí ṣáájú wa. Bẹ́ẹ̀ láàfáà ṣáájú wa. Àwọn tó bí yín ò ló ṣàparẹ́. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. Ẹ̀pẹ́ lọ ní Kùránì, ìwọ lọ ní Kùránì, lẹ́gbẹ̀ẹ́ tí ń jẹ́ ní Kùránì tó, tí ìwọ ń jẹ́ ní Kùránì tó, títí dòní, ẹ̀ ń sáré bọ́lá òun sì pa ní ẹbọ rẹ ni. Allah. Ẹbọ tán ní ìwòdò ní bọ́lá òun tó tún gbé ọba Abdulrasheed ẹ̀rí bọ́lá òun tó gbé ọba Olúwo tòní kó tó gbé ìdíkọ́ máa sọ pé òun ọ̀fẹ́ dọ̀tí máa sẹ̀. Allah. A sì máa rú ogun tí ilẹ̀ Yorùbá gbé tì. Tí ìbá ṣe pé lóòótọ́ Ọlọ́run máa ó gbé kalẹ̀ pé òun fẹ́ lu ọba Olúwo tòní. Allahu akbar. Bẹ́ẹ̀ ti ń gbé ìwé lọ lálùkùránì tó Adélọ́ba yín dé. Bẹ́ẹ̀ ti ń pé ìwé lálùkùránì tó gbogbo yẹ ẹbọ ni wọ́n jẹ́ ń wò. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. Bẹ́ẹ̀ lẹ̀ pẹ́ ẹ̀rí àtàbùkù yìí Ọlọ́run ló ṣe lọ ní bẹ́ẹ̀. Ògbésẹ̀ méjì bára wájú Ọlọ́run ṣe lọ ní. Akramakumullah. Al-Qur'ani àdúrà ni wọ́n sì fi tẹ̀ bẹ́ẹ̀. Allah. Àdúrà ni wọ́n fi tẹ̀ Ìlọrin bẹ́ẹ̀. Wọ́n wá lókè kí la máa fi ṣe ayẹyẹ pàǹsọ̀dún o wọ́n ní ká máa gẹ̀ẹ́sì. Ìran Ànábì ní gẹ̀ẹ́sì. Sallallahu alaihi wasallam. Bàbá tẹ̀ wá ní pé Ìlọrin ṣe dọ́bà à ń gẹ̀ẹ́sì. Àfihàn Ànábì ni nínú sport àfáà nínú sport tá Ànábì ṣe láyé. Ẹ̀sìn gúngùn bẹnu sport tá Ànábì fọwọ́ sí tá Ànábì náà máa ṣe. Sallallahu alaihi wasallam. Ẹ̀sìn gúngùn bẹnu sport tá Ànábì ṣe. Ànábì máa ń gẹ̀ẹ́sì.
anabi máa ṣe rìmáyà anabi máa ń ta ọfà tí ó kó àwọn èèyàn tó wọ́n máa tọ́ ọwọ́ títa ọfà tí tírẹ́nì wọn ní bá ń ṣe ta ọfà. anabi sallallahu alaihi wasallam a máa kọ́ wọn ní àdìjáríyù a máa kọ́ wọn léré sísá débi pé wọ́n láì anabi sallallahu alaihi wasallam àti Sayyidatu Aisha wọ́n jọ máa sáré ọkọ ìyàwó mú yun mẹ́wọ̀n. Akramakumullah. wọn àti ìyàwó rẹ̀ anabi àti Aisha wọ́n jọ máa sáré wọ́n bá anabi bá wá já lẹ̀ díẹ̀ anabi wà dẹ́ni yóò tó wá já anabi náà lẹ̀ ọ̀nà mo ti jẹ́ ọ lẹ̀. ẹ̀sìn bẹ́ẹ̀ ló sọ́ọ̀tà anabi ṣe. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. àìfọkànbalẹ̀ tí ń bẹ nílùú yín ẹ̀rí yín wọn náà. ẹ̀ràn àìfọkànbalẹ̀ tí ń bẹ nílùú yín ẹ̀rí rán. àìgbà fúnra yín tẹ́ gbà fúnra ẹ̀rí rán. ó sì gbà fáwọn àfáàlú yín ọ̀hún náà. gbà fáwọn àfáàlú yín ọ̀hún náà. àmọ́ ibi tó wà bàbá sọ̀rọ̀ kan lọ báyìí bí ìgbà tí ó tún bọ́ sẹ́gbẹ́ kejì ọ̀sẹ́ni tí sì ṣe bẹ́ẹ̀ mọ̀ náà ti fi kí. ó ní wọ́n máa pa ìrànlé aṣáájú máa ń. túkéwú ọ̀padà túkéwú débi àbùkù túkéwú débi àbùkù gbogbo ayé wa padà wá takò ó pé oníbo ni wọ́n ti rí èèyàn lè pẹ́ran ṣáájú lè máa mú gbogbo àfa ayé wa takò ọ́ o ti bá tékéwú débi àbùkù. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. a bá sọ̀rọ̀ púpọ̀ lérí rẹ̀ yọkàn wọlé dáhùn yẹn máa wá kí ni àjọ pọ́pùlà àjọ pọ́pùlà tí wàá sí kéékèèké tí wọ́n ń géun náà ni. àwọn tó láwọn ń tẹ̀lé oyin àwọn tó láwọn ń ṣe súnà àwọn tó láwọn ń ṣe súnà wọn náà àwọn tí wàá tá a ní níyà yẹn wọ́n ti jẹ́ náà jù ọ lọ. àwọn táwa ní tọ́jú lọrin nílọrin tí wọ́n ń fẹnu wọn ẹ̀tẹ́ kàn wọn náà dáwà tó kúmọ̀ sọ ní ọ̀rọ̀ àárọ̀ wa ń lọrin bá a bá tiẹ̀ wá ní kankan bí lọrin bá tiẹ̀ láti wọ̀ lọ sọ̀rọ̀. àbáyé ẹ sájà máa bẹ̀ torí ibi tó bá ti ń fẹnu kan àwọn bàbá tí yẹn bá ń fẹnu kan àwọn bàbá wa kó lè rú mi kọ́ yẹ kí n dọ̀ lóhùn àwọn tó sì tiẹ̀ àwọn tó kéré sí wa ti jáde tó ń dọ̀ lóhùn ọmọ yẹyẹ ọmọ yẹyẹ ẹ dákẹ́jà fi tiẹ̀ lẹ̀ ká máa bá wà sí ọkọ ìyàwó kọjá rẹ̀. dákun ọkọ ìyàwó wọ́n ló ní ìjòkó alẹ́ yìí wọ́n sì wà ẹ̀rí gbogbo dáńtí ń ṣe ló sì wà lórí sọ́ọ̀tì kéwù kan tọba sì bọ́ta lónìí tọba ti mú kankan nínú tọba ti mú kankan wá àbá ẹ̀sìn làwọn yóò túlé kan tí wọ́n túlé kan fún ọ pé èyí tẹ̀ wí yóò sínú ọ̀rọ̀ àbá. báyìí bí ọkọ ìyàwó. يا فوزا من جعل الكتاب رفيقه فأتمر بمعية الرحمن. ọlọ́run fún wa lọ́jọ́ díẹ̀ sí. àmín. ọwọ́ fún wa lọ́la dáadáa. àmín. ọkọ ìyàwó alukur'an wọn kì í àyà méje suratul Fatiha àtọ́ ọmọ náà wọn kì í fún ọ. wọ́n wá kí àyà márùn-ún suratul Baqara. sọrí àyà méje àti àyà márùn-ún ọjà àyà mélòó jẹ márùn-ún ọjà àyà méjìlá ni tó fi lu ayé ni. yá fawza man ja'ala al-kitaba rafiqahu. bàbá tó gbogbo àwọn àgbàlagbà tí wọ́n bí wa tí wọ́n ní àmà ṣe bẹ́ẹ̀ tí yàrá bá wo tí ń bẹ̀rẹ̀ suratul Fatiha tó sì wo tí ń bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ suratul Baqara àyà márùn-ún tó máa kéwòn tọ́lọ̀ fi parí ẹ̀ síbi múfìlì yìí ní àwọn tó jèrè wọn. akramakumullah. gbogbo tó yóò fi láyé ní mẹ́mẹ́. la tamru bi ma'iyyati ar-rahmani. káàkùn ọmọlúwàbí. Yahya Sa'ida. àṣà tí wàá lọ ní pé a ti wòlímà. Allah. ẹnu tá a ti máa ké fún wòlímà náà wọ́n fi kíkẹ́ òǹkọ́ ẹ wá wo iye àwọn táwọn bàbá ti sọdọ lórí pẹ̀lú wòlímà. Yahya Sa'ida kullu man lazima tuqa. ẹnu bí ọ̀sẹ̀ kó fi bẹ́ẹ̀ láì kékeré níjọ́ tó ti àtẹ́ẹ̀dì wòlímà ẹnìkan tó ní bó ṣe gba yìí lónìí nínú òkè. Yahya Sa'ida kullu man lazima tuqa. àwọn àgbàlagbà tí wọ́n wá máa gba kéwòn fún yà àwọn alágbàlagbà tí wọ́n máa gba kéwòn fún yà ó yàtọ̀ àwọn ẹni rí àwọn ẹni ìyọnu Ọlọ́run. wa tala kalam Allah zil ihsani. yóò wá dàbí ìgbà tí wọ́n ń fún yà ní májẹ̀mú ẹ̀ṣẹ́. Allahu akbar. alájọ àtọ̀sá kàlá bẹ̀rẹ̀. Yahya Sa'ida. alájọ bá dípò bí gbogbo gbà àṣírí yóò ní tú láéláé. àmín. ẹ̀yìn àkádìrà tí wọ́n lẹ́jọ̀ gómìnà o àṣírí yóò ní tú láéláé. kullu man lazima tuqa. ọlọ́kùn ṣe é. وتلا كلام الله ذي الإحسان.
aláìsàn kò dé fìlà kódà ìdá wọn bàbá ọlọ́run ní fi yín lẹ̀ ọlọ́run ní fi yín lẹ̀. Alájọ àmẹ́jọ aláṣẹ ní ọlọ́run ní fi yín lẹ̀. Ọlọ́run ọkọ̀yàwó ọlọ́run àmọ̀ fi wá sí yókù sínú ìlú mọ̀ náà. Alájà wa